sọ̀rọ̀ ènìyàn nìkà o lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n sìnkú gbajúmọ̀ olórin Adégbòdù Táíwò àwọn adigunjalè ṣèkọlù sílégbé wọn Kẹ́hìndé Adégbòdù ni wọ́n láwọn ń wá. Àwọn ajínigbé tó jí àwọn olùjọ́sìn Kwara gbé dín owó ìtanràn kù sí 150 mílíọ̀nù náírà 150 mílíọ̀nù náírà. Àwọn ọ̀dọ́ ìlú gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn látàrí báwọn olùfarakásá 176 ṣe wà nígbèkùn àwọn ajínigbé agbébọn fún ìgbà pípẹ́. Ó tún ṣẹlẹ̀ o. Àwọn agbébọn yabo ìjọba ìbílẹ̀ Kayama ní Kwara ṣekú pa ẹ̀ṣọ́ aṣọ́gbó 5 dáná sun ọkọ̀ ọlọ́pàá àti alùpùpù àwọn aṣọ́gbó. Ìjọba Kwara kọ̀yà sí ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn wọ́n ṣèdárò àwọn aṣọ́gbó tó pàdánù ẹ̀mí wọn. Ìjọba àpapọ̀ ké gbàjarè o lẹ́yìn tí àrùn tó ń gbẹ̀mí màálù kọlù ìpínlẹ̀ bíi 17 Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ayé sọ̀rọ̀ ènìyàn nìkà lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n sìnkú gbajúmọ̀ olórin Adégbòdù Táíwò àwọn adigunjalè ṣèkọlù sílégbé wọn Kẹ́hìndé Adégbòdù ni wọ́n láwọn ń wá. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n sìnkú gbajúmọ̀ olórin Adégbòdù Táíwò tí àwọn ẹbí rẹ̀ sì ń ṣọ̀fọ̀ rẹ̀ lọ́wọ́ ní àwọn afurasí adigunjalè kan lọ ṣèkọlù sílégbé wọn nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí fọ́nrán fídíò kan tó jáde sórí ayélujára ìkànnì Facebook nípasẹ̀ Kẹ́hìndé Adégbòdù níbi tí ó ti ṣàlàyé nípa ìṣẹ̀lẹ̀ náà. Kẹ́hìndé Adégbòdù nínú ọ̀rọ̀ rẹ̀ sọ pé ṣáájú ọjọ́ ìṣẹ̀lẹ̀ náà lòun ò ti sí nílé tóun rìnrìn àjò. Ó ní àjò náà lòun wà tí òun gba ìpè ìjayà láti ọ̀dọ̀ ìyàwó olóògbé ìyẹn ìyàwó Táíwò Adégbòdù tó kú. Ó ní ohun tí ìyàwó olóògbé náà sọ fún òun ni pé àwọn gídígàn kú ọkùnrin 4 kan ni wọ́n gbé ìbọn wá ká àwọn mọ́lé. Ariwo ibo ni Kẹ́hìndé ìyẹn òun wà pé òun ni wọ́n wá wá. Bákan náà ni wọ́n béèrè pé ibo ni yàrá Táíwò wà, àwọn góòdì rẹ̀ ńkọ́, ibo ni fóònù rẹ̀ wà àti pé kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ ńkọ́. Gẹ́gẹ́ bí ìyàwó olóògbé náà ṣe sọ ni pé gbogbo àwọn ìbéèrè yìí ni wọ́n bi àwọn tí àwọn sì ń dáhùn pé ọwọ́ òun Kẹ́hìndé ni àwọn nǹkan náà wà. Òun sì ti rin ìrìn àjò. Ó ní àwọn èèyàn náà béèrè ibi tí yàrá òun wà. Wọ́n wo ibẹ̀, wọ́n kó aṣọ, bàtà àti gold. Wọ́n gba àwọn ohun tí wọ́n ní lọ́wọ́ wọn bíi fóònù, gold àti ìwọ̀nba owó tí ó wà lọ́wọ́ wọn. Ó ní alẹ́ ní nǹkan bíi aago 9 ni àwọn gídígàn kú adigunjalè náà wá. Wọ́n sì lo 40 ìṣẹ́jú kí wọ́n ó tó lọ. Wọ́n sì ń ṣe àtẹnumọ́ rẹ̀ pé Kẹ́hìndé gan làwọn ń wá. Nínú àlàyé Kẹ́hìndé Adégbòdù ó fi ìdí ẹ̀ múlẹ̀ pé àwọn gídígàn kú adigunjalè náà ò ṣe àwọn ìyàwó àti àwọn ọmọ tí wọ́n bá nílé ní nǹkan kan. Ó wá ṣe lálàyé pé ìdí tí òun fi jáde sọ̀rọ̀ pẹ̀lú fọ́nrán fídíò náà ni pé àwọn èèyàn náà sọ pé òun làwọn ń wá àti pé ọ̀kan nínú àwọn adigunjalè náà pé ẹnìkan lórí fóònù sọ fún ẹni náà pé àwọn ò bá Kẹ́hìndé nílé o, àwọn ọmọ àti àwọn obìnrin làwọn bá nílé, àwọn ò sì rò pé àwọn táwọn bá nílé náà máa ní owó lọ́wọ́. Kẹ́hìndé Adégbòdù wá ṣe lálàyé pé ohun tí òun rò nípa àwọn gídígàn kú adigunjalè náà tí wọ́n wá ní nítorí owó tí àwọn èèyàn dá fún òun nípasẹ̀ ètò gbajúmọ̀ olórin nì Yínká Ayéfẹ́lẹ́ dá sílẹ̀ láti fi ṣe ìrànwọ́ ètò ìsìnkú Táíwò Adégbòdù. Ó ní ó dàbí pé owó náà ni wọ́n wá tí wọ́n fi ń wá òun kiri. Ó ní torí ààbò ẹ̀mí òun, ẹbí òun àti ti Táíwò òun ní láti ṣe àfọ̀mọ́ rẹ̀ kí wọ́n mọ̀ pé kò sí owó kankan lọ́wọ́ òun. Ó ní lóòótọ́ làwọn ẹlẹ́yinjú àánú àwọn èèyàn dáwó fún àwọn láti ṣètò ìsìnkú àmọ́ òun ti ná owó ọ̀hún fún ohun tí wọ́n ti torí rẹ̀ dá fún òun. Ó ní ilé tí àwọn sin Táíwò sí ilé náà ò tí ì parí ṣáájú kí Táíwò tó kú. Owó náà làwọn fi ṣe débi tí ó dé dúró báyìí. Kódà owó náà ò tó ń ṣe ni àwọn tún tọwọ́ bọ owó míì yàtọ̀ sí owó tí wọ́n dájọ́ fún àwọn. Kẹ́hìndé Adégbòdù ní òun ní láti ṣe àfọ̀mọ́ ara òun kí àwọn èèyàn náà tó ń lépa òun kiri ó lè mọ̀ pé kò sí owó kankan tó ṣẹ́kù sí òun lọ́wọ́ àti pé òun ò sì ní ara ìyà tí wọ́n bá padà wá
wọ́n kàn wá fi ìyà jẹ òun lásán ni. Ó wá ṣèlérí rẹ̀ pé òun yóò fi iye owó tóun ní báńkì hàn láti ṣe àkóyawọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìṣó tí àwọn èèyàn náà fi mọ̀ pé lóòótọ́ òun ò lówó lọ́wọ́ mọ́. Ó ní òun ò fi àwọn rìsíìtì bí àwọn ṣe náwó àti iye tí ó ṣẹ́kù sínú àsùnwọ̀n akoto owó òun, ìyẹn account balance òun, hàn fún ayé rí. Ó ní lẹ́yìn ọjọ́ kẹjọ tí àwọn sìnkú Táíwò ní irú èyí tún ṣẹlẹ̀ ní irú àsìkò tí àwọn wà nínú ipò rúru ọkàn, bó tilẹ̀ jẹ́ pé èyí kò kan àwọn èèyàn kan torí irú èèyàn tí wọ́n jẹ́, àmọ́ síbẹ̀ òun yóò fi àwọn ẹ̀rí bí òun ṣe ná owó hàn fún gbogbo ayé rí. Àwọn ajínigbé tó jí àwọn olùjọ́sìn Kwara gbé dín owó ìtanràn kù sí 150 mílíọ̀nù náírà. 150 million naira. Àwọn ajínigbé tó jí àwọn olùjọ́sìn 8 gbé nílùú Òmùgọ̀ lágbègbè Òrò Àgọ́ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ti dín owó ìtanràn tí wọ́n ń béèrè fún kù láti bílíọ̀nù kan náírà 1 billion naira sí 150 mílíọ̀nù náírà 150 million naira lásìkò ìyípayà àìbalẹ̀ ọkàn tó ń pọ̀ sí lórí bí àwọn olùfarakásá ṣe há sí ìgbèkùn àwọn ajínigbé náà. Èyí jẹyọ jáde lọ́jọ́bọ̀ Thursday nípasẹ̀ agbẹnusọ àwọn olùgbé ìlú náà Jimoh Ọláìtàn nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Ìlọrin. Ìròyìn Punch ti ṣáájú jábọ̀ pé àwọn olùfarakásá náà ló jẹ́ jíjígbé sálọ lọ́jọ́ 22 oṣù kẹta lákòókò ìsìn ní ṣọ́ọ̀ṣì Evangelical Church of West Africa. Ìkọlù tó ti ṣe bẹ́ẹ̀ sọ ìlú náà dahoro àti sínú ìpayà ìbẹ̀rùbojo. Ọláìtàn ṣàlàyé pé àwọn ajínigbé náà ti ṣáájú béèrè fún bílíọ̀nù kan náírà 1 billion naira kí wọ́n tó dín owó ìtanràn náà kù sí 150 mílíọ̀nù náírà 150 million naira tí wọ́n dúró lórí pé 150 mílíọ̀nù náírà 150 million naira náà gbọ́dọ̀ jẹ́ sísan. Ọláìtàn ṣàpèjúwe owó ìtanràn tí wọ́n dínkù náà gẹ́gẹ́ bí èyí tó tún pọ̀ kọjá ohun tí àwọn mọ̀lẹ́bí àti ìlú lè tẹ̀lé jọ. Ó ní síbẹ̀ owó náà sì pọ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ti sọ ẹbí àwọn olùfarakásá sínú àìbalẹ̀ ọkàn. Ó kọminú pé ipò ààbò nílùú Òmùgọ̀ ti mẹ́hẹ̀ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, èyí tó mú kí àwọn olùgbé ìlú náà máa sá àsálà kúrò nínú ìlú ní tipátipá. Ó ní ìlú náà ti dahoro, àwọn èèyàn ti sá kúrò nílùú, ọ̀pọ̀ ilé ni àwọn èèyàn ti fi sílẹ̀ látàrí ìbẹ̀rù pé àwọn ajínigbé agbébọn náà tún lè padà ṣèkọlù míì sí ìlú náà. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn fíjìláńtẹ̀ ìbílẹ̀ àti àwọn ọlọ́dẹ ló kù lágbègbè náà nígbà tí àwọn èèyàn sì fi dúkìá wọn sílẹ̀ sá kúrò nílùú. Ọláìtàn tún ké gbàjarè síta nípa bí kò ṣe sí àwọn òṣìṣẹ́ aláàbò níbùdó ọlọ́pàá tó jẹ́ gbígbé kalẹ̀ nílùú náà, tó sì ṣàpèjúwe ipò náà gẹ́gẹ́ bí ohun tó léwu. Ó rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ ìpínlẹ̀ Kwara àti àwọn àjọ elétò ààbò fún ìdásí kánmọ́nkóbó láti wá ojútùú ọ̀nà àbáyọ bí àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé náà yóò ṣe gba ìtúsílẹ̀. Wọ́n ké sí ìjọba àtàwọn àjọ elétò ààbò láti wá gbà wọ́n kalẹ̀. Àwọn olùfarakásá náà ti pẹ́ jù nígbèkùn àwọn ajínigbé àgbébọn náà. Ó tẹnumọ́ ìṣe pàtàkì fún ìfọwọ́sowọ́pọ̀ ìgbìyànjú ìjọba aláṣẹ àpapọ̀, ìpínlẹ̀ àti ti ìbílẹ̀. Ó ní fífàkùnnùnù lórí ìgbésẹ̀ náà lè mú kí nǹkan burúkú sí i. Ó sọ wípé àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti fìjìláńtẹ̀ ló yẹ àwọn agbègbè náà dáradára. Tí wọ́n bá ṣàtìlẹ́yìn fún wọn, wọ́n máa mú ètò ààbò gbópọn sí i, wọ́n ó sì ṣèrànwọ́ nípa dídènà ìtẹ̀síwájú ìkọlù míì. Àwọn ọ̀dọ́ ìlú gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn látàrí báwọn olùfarakásá 176 ṣe wà nígbèkùn àwọn ajínigbé agbébọn fún ìgbà pípẹ́. Àwọn ọ̀dọ́ ìlú níjọba ìbílẹ̀ Kayama nípínlẹ̀ Kwara lọ́jọ́ Ẹtì Friday ti gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn ní sẹkítẹ́ríàtì ìjọba ìbílẹ̀ náà tí wọ́n sì ń béèrè fún ìgbésẹ̀ kánmọ́nkóbó lórí àwọn olùfarakásá 176 tó fi mọ́ àwọn obìnrin, ìyá àti àwọn ọmọ tí wọ́n jí gbé nílùú Wọ̀rọ̀ tó ti wà nígbèkùn àwọn ajínigbé náà fún ọjọ́ pípẹ́. Ìwọ́de náà ló jẹ́ líléwájú nípasẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ ìlú Kayama Youth Advocacy Group lẹ́yìn fídíò kan tó gba orí ayélujára kan tó ń ṣàfihàn àwọn olùfarakásá tí àwọn ajínigbé jí gbé sálọ tó fi mọ́ àwọn obìnrin, ìyá àtàwọn ọmọ tó ń bẹ̀bẹ̀ fún ìdóòlà. Ìṣẹ̀lẹ̀ tó ti mú ìpayà ìbẹ̀rùbojo àìbalẹ̀ ọkàn pọ̀ sí jákèjádò agbègbè náà. Nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lásìkò ìwọ́de náà, ẹgbẹ́ náà kọ̀rọ̀ ojú sí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìkùnà àwọn aláṣẹ láti rí dájú pé ààbò wà fún àwọn aráàlú. Ẹgbẹ́ náà ṣèkìlọ̀
lórí bí àwọn olùfarakásá náà ṣe ti wà nígbèkùn àwọn ajínigbé náà fún ìgbà pípẹ́, èyí tó tọ́ka sí ààyè tó wà nínú ètò ààbò ilé wa. Fídíò tó bani lọ́kàn jẹ́ ọ̀hún tó ṣàfihàn àwọn obìnrin àtàwọn ọmọdé tí wọ́n jí gbé nílùú Wọ́rọ̀ níjọba ìbílẹ̀ Kayama tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ fún ìdóòlà, ṣàfihàn ìnira tí àwọn aráàlú ń là kọjá. Àwọn aráàlú gba ìjákulẹ̀ nípasẹ̀ àwọn aláṣẹ ìjọba tó yẹ kí wọ́n dáàbò bò wọ́n. Ẹgbẹ́ náà sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ogunlọ́gọ̀ àwọn èèyàn olùgbé ìlú tọ́ka sí ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀ tó ń dojú kọ wá lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tó ń kọminú lórí ohun tó pè ní ìfàsẹ́yìn ìdásí àti fífigbá kan bọ̀kan nínú látọ̀dọ̀ àwọn aláṣẹ. Nígbà tí wọ́n mọ bí gbígbógun ti ìkọlù àwọn agbébọn àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ṣe le tó, àwọn ọ̀dọ́ ìlú náà tẹnpẹlẹ mọ́ ìfarajìn nípasẹ̀ ìjọba ìpínlẹ̀ Kwara àti ìjọba àpapọ̀ pé ó gbọ́dọ̀ kọjá ọ̀rọ̀ ẹnu nìkan, ìgbésẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ní kánmọ́nkóbó kí èsì tó ní kìmì lè tibẹ̀ jáde lórí ètò ààbò yìí. Wọ́n ní kí ìjọba tètè darí ikọ̀ elétò ààbò lọ agbègbè náà fún iṣẹ́ ìdóòlẹ̀mí nílùú Wọ́rọ̀ lásìkò àti fífi tó àwọn aráàlú létí bí ó ṣe ń lọ, ríró ẹ̀ka ètò ìbílẹ̀ lágbára sí nípasẹ̀ sísàtìlẹ́yìn tó yẹ fún ikọ̀ fìjìláńtẹ́ àti iṣẹ́ ìtanilólobó àti ìdásílẹ̀ ẹ̀ka ààbò ìdóòlẹ̀mí Rapid Response Unit láwọn ẹnu ibùdó ìlú náà ní Kayama. Wọ́n tún pè fún ìmúrasílẹ̀ kánmọ́nkóbó fún ètò ìlera ọpọlọ àti ètò ìtanijí, ìgbárùkù ti àwọn olùfarakásá lẹ́yìn tí wọ́n bá tú wọn sílẹ̀ láhàámọ́ àwọn ajínigbé pẹ̀lú àwọn ojútùú ọ̀nà àbáyọ ọlọ́jọ́ pípẹ́ bíi àwọn ibùdó ẹ̀ṣọ́ aláàbò àti iṣẹ́ ìréde ààbò tó dúró re lágbègbè náà lójúnà láti dènà ìkọlù míì. Nínú ìṣẹ̀lẹ̀ míì, àwọn ẹgbẹ́ obìnrin kan gùnlé ìwọ́de àlàáfíà nílùú Ìlọrin, olú ìlú ìpínlẹ̀ náà, níbi tí oníkálukú ti gbé àwọn pátákó àtọ́ka lọ́wọ́ bíi ẹ mú àwọn èèyàn wa padà. Ìlú Kayama ń ké gbàjarè síta fún ìdájọ́ òdodo. Àwọn ń ké sí ìjọba àwọn láti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ pé àwọn èèyàn àwọn ń kú. Àwọn olùwọ́de náà ké gbàjarè síta nípa ètò ààbò tó mẹ́hẹ̀ tó ń wáyé lápá ẹkùn àríwá Kwara. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti dójú ẹ̀, wọ́n ṣèkìlọ̀ tako ìgbésẹ̀ ìgbìyànjú láti pa ẹnu àwọn mọ́ fún ọ̀rọ̀ òṣèlú dé. Ó tún ṣẹlẹ̀ o, àwọn agbébọn yabo ìjọba ìbílẹ̀ Kayama ní Kwara, ṣekú pa ẹ̀ṣọ́ aṣọ́gbó 5, dáná sun ọkọ̀ ọlọ́pàá àti alùpùpù àwọn aṣọ́gbó. Àwọn ará ìlú Nuku ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti wà nínú làásìgbò tuntun míì báyìí látàrí bí àwọn agbébọn kan ṣe kọlù sí ìlú náà ní nǹkan bíi aago 3 àfẹ̀mọ́jú ọjọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2026 tí wọ́n sì ṣekú pa àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó 5. Ìlú Nuku yìí ló fẹ̀gbẹ́ ti ìlú Wọ́rọ̀ tí àwọn agbébọn ti pa èèyàn bíi 200 kí wọ́n tó jí ọ̀pọ̀ obìnrin àti àwọn ọmọdé gbé lọ nínú oṣù kejì ọdún yìí. Níbi ọjọ́ méjì sẹ́yìn ni àwọn agbébọn ọ̀hún gbé fọ́nrán fídíò àwọn tí wọ́n jí gbé síta tí wọ́n sì ń sọ nínú fídíò náà pé àǹfààní ìkẹyìn tí àwọn fún wọn ní eléyìí. Olùgbé ìlú Wọ́rọ̀ kan tí iléeṣẹ́ ìròyìn BBC bá sọ̀rọ̀ lórí aago láti mọ kúlẹ̀kúlẹ̀ ìṣẹ̀lẹ̀ náà. Olùgbé ọ̀hún tó ní kí wọ́n fi orúkọ bo òun láṣìírí nítorí ààbò ara rẹ̀ sọ pé aago 3 òwúrọ̀ kùtù ni àwọn agbébọn náà wá ṣèkọlù sí ìlú àwọn. Ó ní aago 3 òru ni wọ́n yabo ìlú náà, àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó 5 sì ni wọ́n pa lójú ẹsẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ni wípé yàtọ̀ sí àwọn ọlọ́pàá kò gbèrègbè tí wọ́n wà nílùú, àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó 10 náà wà nínú ìlú. Àwọn aṣọ́gbó yìí ni wọ́n máa ń gbaṣẹ́ ṣe fúnra wọn ní 5-5. Àwọn 5 àkọ́kọ́ ṣiṣẹ́ di aago 2 òru, wọ́n á sì lọ sinmi sínú yàrá ìkẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń lò. Lẹ́yìn náà ni àwọn 5 èkejì yóò gbàṣẹ. Ẹni náà ṣàlàyé pé ìgbà tó di bíi aago 3 òru ni àwọn oníṣẹ́ ibi náà dé tí wọ́n sì yìnbọn sí gbogbo ohun tí wọ́n rí. Àwọn ọlọ́pàá tí wọ́n wà níbẹ̀ ló ṣáájú yin gáàsì tajútajú sí gbogbo agbègbè láti lè dẹ́kun iṣẹ́ àwọn agbébọn wọ̀nyí, ṣùgbọ́n àkóbá ńlá ló jẹ́ fún àwọn aṣọ́gbó tí wọ́n wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ nítorí wọn ò ní ìmọ̀ tó nípa rẹ̀. Tajútajú yìí ló ti kọ́kọ́ ṣọṣẹ́ lára wọn kí àwọn agbébọn tó ká wọn mọ́bẹ̀ tí wọ́n sì yìnbọn pa wọ́n síbẹ̀. Wọ́n dáná sun àwọn alùpùpù wọn, wọ́n sì tún bà ọkọ̀ àwọn ọlọ́pàá jẹ́. Àwọn aṣọ́gbó tí wọ́n wà lẹ́nu iṣẹ́ àti àwọn ọlọ́pàá yòókù mórí bọ, àwọn náà jà fitafita. Wọ́n yìnbọn fún 2 nínú àwọn agbésùmọ̀mí agbébọn náà. Àmọ́ a ò lè sọ bóyá àwọn agbébọn
agbébọn náà kú tàbí wọ́n yè nítorí pé àwọn ìyókù wọn gbé wọn dání lọ. Aráàlú náà tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn abẹ́rẹ́ àti ohun ìtọ́jú míì tí àwọn agbébọn náà fi ń tọ́jú ara wọn tí ìbọn bá nínú igbó làwọn fojú rí nígbà tí ojúmọ́mọ́ táwọn débi ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ wípé àwọn agbébọn náà ò yà láti jí aráàlú kankan gbé àmọ́ tààrà ni wọ́n kọjá lọ ibùba àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó bí wọ́n ṣe wọ inú ìlú tí wọ́n sì yìnbọn pa wọ́n. Ó sọ síwájú sí pé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó náà ni wọ́n wá pa nítorí àwọn ni wọ́n mọ̀ wọ́n dáadáa torí wọ́n jẹ́ ọmọ ìlú tí wọ́n sì ran àwọn ológun lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ wọn nípa agbègbè náà. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ rẹ̀ Èjìrẹ́ Adétóhun Adéyẹmí fi léde. Ó ní ọ̀gá àgbà ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Adékìmí Òjó sọ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu láti nawọ́ gan àwọn oníṣẹ́ ibi náà àti láti dáàbò bo aráàlú. Ó wá rọ aráàlú láti sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró láti kojú àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Ìjọba Kwara kọ̀yà sí ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn, wọ́n ṣèdárò àwọn aṣọ́gbó tó pàdánù ẹ̀mí wọn. Ìjọba ìpínlẹ̀ Kwara ti kọ̀yà sí ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn àìpẹ́ yìí nílùú Nuku níjọba ìbílẹ̀ Kayama níbi tí àwọn aṣọ́gbó 5 ti jẹ́ ṣíṣekú pa lásìkò ìkọlù tí àwọn agbébọn ṣe sí ibùba wọn lóru. Gómìnà Abdulrahman Abdulrazak nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday nípasẹ̀ olùbádámọ̀ràn pàtàkì rẹ̀ fètò ìròyìn Basil Adigun, ó ṣàpèjúwe àwọn aṣọ́gbó tó pàdánù ẹ̀mí wọn gẹ́gẹ́ bí akọni olóòótọ́ tó kú lásìkò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ tí wọ́n ń dáàbò bo ìlú wọn. Gómìnà sọ wípé òun gba ìròyìn ìkọlù náà pẹ̀lú ẹ̀dùn ọkàn. Ó ní àwọn olùfarakásá náà fi ẹ̀mí wọn lélẹ̀ lásìkò tí wọ́n ń dojú ìjà kọ àwọn adìyàmọ́ra àsìkọlù náà. Abdulrazak sọ wípé òun gbóríyìn fún akitiyan àwọn àjọ elétò ààbò lẹ́ka náà, ó sì rọ̀ wọ́n kí wọ́n tẹnpẹlẹ mọ́ iṣẹ́ ààbò wọn sí. Ó sọ wípé ìṣẹ̀lẹ̀ náà tọ́ka sí ìdúnkokò lemọ́lemọ́ nípasẹ̀ àwọn agbébọn àti àwọn ọ̀daràn míì sí àwọn gbèríko ìlú jákèjádò ìpínlẹ̀ náà. Gómìnà ní kò sí ohun tí èèyàn lè fi mọ rírì tàbí san ẹ̀san fífi ẹ̀mí ara ẹni kalẹ̀ èyí tí àwọn aṣọ́gbó tó ṣubú lẹ́nu iṣẹ́ ṣe lórúkọ àwọn. Ó ránṣẹ́ ìbánikẹ́dùn rẹ̀ sí mọ̀lẹ́bí àti àwọn àjọ aṣọ́gbó. Ó fi kún pé títí láé ni wọn ó máa jẹ́ akọni àwọn. Abdulrazak tún ṣe ìdánilójú pé ìjọba ìpínlẹ̀ ní ìfarajìn síbẹ̀ nípa sísàtìlẹ́yìn fún àwọn mọ̀lẹ́bí olóògbé àti láti tẹpámọ́ akitiyan láti dènà ètò ààbò tó mẹ́hẹ. Ó gbàdúrà kí Ọlọ́run fún wọn ní ìsinmi ayọ̀ kí ó sì fún àwọn ní ìṣẹ́gun lórí àwọn agbésùnmọ̀mí wọ̀nyí. Gómìnà tún tẹ̀síwájú nípa kíkéde ètò ìgbìmọ̀ fún ààbò ìpínlẹ̀ Kwara tó kó àwọn òṣìṣẹ́ ológun fẹ̀yìntì àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ìlú Kwara jọ láti mú kí ìdáhùn ètò ààbò lágbára sí i. Ọ̀gágun fẹ̀yìntì Majid General G.A. Wahab ni alága ìgbìmọ̀ náà tó fi mọ́ ọ̀gágun Yẹmi Abidoye, ọ̀gágun Abubakar Ndalolo, Rear Admiral Aliu Lawal, Kada ASA Busari, igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá Adérẹ̀mí Ọ̀pádòkun àti Lieutenant Colonel W.A. Lawal. Akọ̀wé àgbà àpapọ̀ iṣẹ́ Suhaib Abdulganil ló máa jẹ́ akọ̀wé ìgbìmọ̀ ọ̀hún. Gómìnà ní a gbọ́ pé òun àti ìgbìmọ̀ náà máa ṣèpàdé pọ̀ fún ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà lójúnà láti gbógun ti ètò ààbò tó mẹ́hẹ nípìnlẹ̀ náà. Ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn ìkọlù sí ìlú Nuku níbi tí àwọn afurasí agbébọn ti ṣèkọlù sílùú náà ní déédéé aago 3 òwúrọ̀ 3 a.m. tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì ṣekú pa àwọn aṣọ́gbó 5. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé àwọn aṣèkọlù náà ló ya wọ ìlú lógúnlọ́gbọ̀n tí wọ́n sì tún dáná sun àwọn ọ̀kadà alùpùpù tó jẹ́ ti tàwọn òṣìṣẹ́ aṣọ́gbó tí wọ́n sì tún sọná sí àwọn ọkọ̀ ìrédè lásìkò ìkọlù náà. Ìṣẹ̀lẹ̀ náà ló tún mú kí ìpayà ìbẹ̀rùbojo tún gbilẹ̀ sí láàrin àwọn olùgbé ìlú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkọlù burúkú tí wọ́n ṣe sí ìlú Wọ́rọ́ àti agbègbè ìlú Nuku níjọba ìbílẹ̀ kan náà. Ìjọba àpapọ̀ kẹ́gbàjarè o lẹ́yìn tí àrùn tó ń gbẹ̀mí màálù kọlù ìpínlẹ̀ bíi 17. Ìjọba àpapọ̀ ti kẹ́gbàjarè pé àrùn bovine chloropneumonia CBPP tó máa ń kọlù àwọn màálù ti tàn dé ìpínlẹ̀ 17 ní Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé kan tí wọ́n ti ń jíròrò lórí bí wọn yóò ṣe fòpin sí àrùn náà nílùú Àbújá, mínísítà fún ohun ọ̀sìn Idi Mukhtar
Maha sọ pé àrùn náà lè ṣàkóbá fún ẹ̀ka ohun ọ̀sìn ní Nàìjíríà àmọ́ wọ́n lè rẹ́yìn rẹ̀ tí ìjọba bá tètè ṣe ohun tó yẹ nípa rẹ̀. Ó fi kún pé láti ìgbà tí àrùn náà ti wà lóde ló ti ń ṣàkóbá fún ọrọ̀ ajé ohun ọ̀sìn àti pé tí ìjọba kò bá tètè kápá rẹ̀ ó lè pa odidi agbo màálù kan run. Mínísítà ọ̀hún ké sí gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn láti bẹ̀rẹ̀ sí ṣe ohun tó yẹ bíi fífún àwọn ohun ọ̀sìn wọn ní abẹ́rẹ́ àjẹsára lọ́nà àti kápá àrùn ọ̀hún. Nígbà tó ń bá àwọn ọmọ ìgbìmọ̀ tó ń rí sí kíkápá àrùn náà sọ̀rọ̀, Maha rọ̀ wọ́n kí wọ́n ṣe àlàkalẹ̀ ọ̀nà láti fòpin sí àrùn náà nítorí ó lè ṣàkóbá fún ẹ̀ka ohun ọ̀sìn káàkiri Nàìjíríà. Àrùn bovine pleuropneumonia yìí ló jẹ́ àrùn tó máa ń ṣàkóbá fún èémí màálù àti ẹfọ̀n pẹ̀lú àwọn ẹranko míì tó farajọ wọ́n. Àwọn onímọ̀ sọ pé kòkòrò Mycoplasma mycoides yìí ló máa ń ṣokùnfà àrùn ọ̀hún tó máa ń mú kí ẹranko ní àìsàn ibà èyí tó máa ń gé ẹ̀mí wọn kúrú ní ìdá 50. Àrùn náà máa ń tàn kálẹ̀ tí wọ́n bá mí èémí ohun tó wà lára ẹranko míì tó bá ní àrùn náà símú. Ó sì lè jẹ́ àrùn tó ń gbẹ̀mí ọ̀pọ̀ màálù àti ẹfọ̀n nílẹ̀ Áfíríkà. Lára àwọn ọ̀nà tí wọ́n fi ń dènà rẹ̀ ni fífún àwọn ẹranko ní abẹ́rẹ́ àjẹsára kí wọ́n tilẹ̀ tó ní rárá. Ọ̀nà míì láti gbógun ti àrùn ọ̀hún ni yíya àwọn ẹranko tó ní àrùn ọ̀hún sọ́tọ̀ kúrò lára àwọn tí kò ní àti dídènà rírìn kiri àwọn ẹranko tó ti ní àrùn náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.